بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. بكيني olùgbọ́ mi alápọ̀nlé síbi ìjókòó wa النظرة الفقهية لبعض المسائل الشرعية المطروحة èyí tí a máa mẹ́nu bà lónìí إن شاء الله تعالى òun náà ni ọ̀rọ̀ tí ó dìrọ̀ mọ́ الحمض النووي tàbí albasoma alwirathiyya tí ó gbajúmọ̀ sí DNA. Ìhàwó ní Islam kọ sí lílo DNA fún àti fi ìjẹ́ mọ̀lẹ́bí rinlẹ̀ ìbátan láàrin èèyàn àti ẹnìkan. Ìhàwó ní Islam kọ sí yíyọ èèyàn kúrò nínú mọ̀lẹ́bí pẹ̀lú ojú ọ̀nà lílo DNA. Ní àìnígbà wá lásìkò ó ní wípé ṣẹ̀ríà Islam ó ní àkórí àṣetọ́jú mọ́ mọ̀lẹ́bí púpọ̀ jù. Nínú purpose tí ó wà nínú Islamic law ó ní wípé kí èèyàn kíyèsí mọ̀lẹ́bí. Islam kò kéré àkíyèsí mọ̀lẹ́bí, ìdáàbòbò mọ̀lẹ́bí, àìní jẹ́ kí mọ̀lẹ́bí kó ráre. Islam lákòóríyá sí pọ̀ jù. Níbi ìlákòóríyá sí mọ̀lẹ́bí wípé kó má ráre, kó má bàjẹ́, kó má di nǹkan tí ó dàpọ̀ mọ́ra wọn táà ní mójútó ẹ̀. Ó ní àwọn tí Islam fi làálẹ̀ pé ó fẹ́ fẹ́yàwó àbí ó fẹ́ ní ọkọ, mẹ́ńtọ́ fẹ́ lọ́kùnrin ni àbí lóbìnrin. Mọ bó ló ti lè wúlò fún ọ tí ó bọ̀ kíyèsí mọ̀lẹ́bí. Mọ bó ló ti lè ṣàǹfààní fún ọ tí mọ̀lẹ́bí ó fi jẹ́ ohun àkíyèsí tí ó mọ̀dàrú ò ní wọbẹ̀, tí ò ní fọmọ ọlọ́mọ sọmọ. Ẹ̀yin ọmọ ìyá mi, Islam ṣe àkíyèsí abala yìí tó pọ̀. Ó fi jẹ́ pé èèyàn fẹ́ fẹ́yàwó, ó ṣàlàyé ta la fẹ́ fẹ́, ta la lè fẹ́. Ó sì ṣàlàyé fún wa ta ní ẹni tó jẹ́ pé o ò lè fẹ́ ní ìsìn ní ṣùgbọ́n tó bá yá o lè lẹ́tọ̀ọ́ sí láti fẹ́. Àlàyé eléyìí pọ̀ nínú ṣẹ̀ríà Islam àti tó jẹ mọ́ bí ìdáàbòbò ara ẹni níbi ìwọ́nà kí mọ̀lẹ́bí ó máa wà láyọ̀ àtàlàáfíà. Bí irú pé kóbìnrin ó máa rúpọ̀ mọ́ àwọn ọkùnrin, kóbìnrin ó máa rúpọ̀ mọ́ ẹni tí kì í ṣe ọkọ rẹ̀ àbí mọ̀lẹ́bí rẹ̀. Torí pé tí ó padà ṣẹlẹ̀ náà ni pé kí ìbàjẹ́ ó máa ṣẹlẹ̀, kó máa di pé ọmọ ọlọ́mọ máa di ti ẹni tí kì í ṣe ẹni tó yẹ kó jẹ́ bàbá fún ọmọ. Gbogbo eléyìí pátá Islam ó gbé ọ̀nà kalẹ̀ láti jẹ́ pé yóò dáàbò bo mọ̀lẹ́bí, kò ní jẹ́ pé wàhálà ó ṣẹlẹ̀ ńbẹ̀. Wàhálà ṣẹlẹ̀ ní máa ń fa ká fẹ́ lọ pé a fẹ́ lo DNA al-Hamd an-Nawawi láti fi mọ̀ pé ta lọmọ eléyìí, ṣé eléyìí sọmọ mọ̀lẹ́bí báyìí ni. Wàhálà ṣẹlẹ̀ a fẹ́ fi hàn pé ṣé eléyìí níbàtàn pẹ̀lú lámọrin. Kí wàhálà ọ̀hún bá wa ṣẹlẹ̀, ó ní Islam fi gbé ohun tá a wí ṣáájú lọ fi gbé kalẹ̀. Tó bá wá ẹ̀yin ọmọ ìyá mi, ǹjẹ́ ní ṣẹ̀ríà Islam wá fààyè gbà wá láti jẹ́ wípé a máa lo DNA láti fi yọ èèyàn kúrò nínú mọ̀lẹ́bí bí pẹ́lẹ́ yìí sọ kò níbàtàn pẹ̀lú lámọrin. Tó bá jẹ́ wípé wọ́n bá lọ ṣe DNA tó wá fojú hàn pé lámọrin yìí kò níbàtàn pẹ̀lú ẹni tí ó pè bàbá rẹ̀ o, ṣé a sì gbà bẹ́ẹ̀ náà bí? Lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n jẹ́ àfáà òde òní, wọ́n lọ lọ́nà méjì ń bẹ̀. Àwọn kan sọ wípé ọ̀dà èèyàn lè gbà bẹ́ẹ̀ láwọn tí wọ́n kéré. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà àsìkò yìí, àwọn àfáà àgbà ní tí wọ́n faramọ́ ni pé kò lọ láti lo DNA fún ìṣe ìyọkúrò ìbátan láàrin ọmọ àti bàbá. Kí ni wọ́n gbára lé ọmọ ìyá mi? Ní pé Islam ti fún wa ní àwọn ojú ọ̀nà tá a lè lò láti fi yọ èèyàn kúrò nínú mọ̀lẹ́bí. Gẹ́gẹ́ bí wípé tí obìnrin bá ń bẹ lábẹ́ ọkùnrin tó jẹ́
ìyàwó fún ọkùnrin kan, ọmọ tí bá ń bí ọkùnrin tó bẹ lábẹ́ rẹ̀ lónìí, kódà tó wá jẹ́ wípé ó fẹsẹ̀ rinlẹ̀ pé obìnrin yìí ó ṣe àṣemáṣe, ó ṣe àṣemáṣe kò túmọ̀ sí wípé bóyá ọmọ tó ń bí kìí ṣe ti ẹni tó wà lábẹ́ rẹ̀. Tó wá jẹ́ wípé ọkùnrin yìí tó wà lábẹ́ rẹ̀ kò sọ wípé kìí sọmọ tòun, ọmọ ẹ̀ náà ni ó sì máa jẹ́, kódà kó jẹ́ pé ẹnìkan ló fún lóyún, tí ọkùnrin sọ pé àlọ́mọ tòun níṣẹ́ ẹbí ó ìyàwó òun ni, ẹni tí obìnrin ń bẹ lábẹ́ rẹ̀ ló ní ọmọ nínú ṣẹ̀ríà Islam. Tó bá di wípé ọkùnrin wa sọ wípé ọmọ yìí kìí sọmọ òun torí pé ìrìn ìyàwó òun wọn jẹ́rìí ẹ̀ pé ìyàwó òun rìn kúrin àbí ó lásìkò pẹ̀lú ẹnìkan, tó bá mọ́kùnrin tó bá sọ léyìí nínú ṣẹ̀ríà Islam, a gbọ́dọ̀ mẹ́lẹ́rìí wá ni o, yóò mẹ́lẹ́rìí mẹ́rin wá tí ó tọ́ka sí pé ìyàwó rẹ̀ wọ́n bá ọkùnrin lọ́kùnrin tí ń bá ṣe àṣepọ̀, tí wọ́n sì ròyìn bí wọ́n ti ṣe rí, tí ó bá ń tí wọ́n gbé kalẹ̀ mọ́ pé ẹni yìí ó ṣe àṣemáṣe lóòótọ́. Tó bá jẹ́ pọ̀rọ̀ wọn bá yapa síra wọn, àbẹ́lẹ́rìí ó pé mẹ́rin, wọ́n nà wọ́n pàṣán ni o. Ọkùnrin tí ìyàwó ń bẹ lábẹ́ rẹ̀ ó gbọ́dọ̀ mú ẹlẹ́rìí wá lórí eléyìí tí ó tọ́ka sí pé obìnrin yìí ṣe ṣìnà lóòótọ́. Tó bá ti fẹsẹ̀ nílẹ̀ bẹ́ẹ̀, wọ́n dájọ́ ṣìnà fún obìnrin yìí. Àmọ́ tí ó bá wá sí bóòlù ti fẹ́ rí kò lè rí, ó wà swap, ó difficult láti rírú ẹ̀. Tó bá wá lọ rí tí ó bá wá rí, kọ́ bá jẹ́ pé ọkùnrin ó dáná pàṣán tí wọ́n nà pàṣán pọ̀ fi ẹ̀sùn kan obìnrin tí ò sì wà bàjẹ́ àbí tí ó dá lójú pé ó ṣe tí ó ń pọ́ ṣe. Torí wọ́n nà Bílálà wọ́n nà ní 80 Bílálà, wọ́n já pàṣán, kọ́ bá jẹ́ pé yóò dáná pàṣán kí wọ́n ṣe fún ọkùnrin wà bọ́ta yóò búra wípé mo fọlọ́ọ̀bá jẹ́rìí, ọlọ́ọ̀bá jẹ́ ẹlẹ́rìí fún mi lórí tí mo sọ pé ìparọ́ mọ́ obìnrin yìí ṣe ìbàjẹ́, yóò wílẹ̀ mẹ́rin bẹ́ẹ̀, obìnrin yìí ṣe ìwà àbàjẹ́, ó ṣe ṣìnà, yóò wílẹ̀ mẹ́rin, yóò fi karùn-ún, yóò fi pè sí karùn-ún wípé tó jẹ́ wípé in tí mo wí, in tó ń wí pa obìnrin yìí tó jẹ́ pé òun parọ́ mọ́ kọ́ lọ mú jìnà síkẹ̀, ìkẹ́ Ọlọ́run kó dín tó wọ́n di ẹni àmójìnà síkẹ̀ Ọlọ́run. Ọkùnrin ó wí bẹ́ẹ̀, obìnrin náà bọ́ bẹ̀ láti ti nǹkan tí ó wí kúrò lára rẹ̀ pé ẹni ọmọ nígbà yìí ọ̀rọ̀ tó sọ pé òun rí òun pẹ̀lú ọkùnrin pé òun ṣe ṣìnà, ọmọ tó ń bí fún iṣẹ́ ọmọ òun irọ́ lọ́pàá mọ́ òun, Ọlọ́run jẹ́ ẹlẹ́rìí lóhun pé Ọlọ́run bá jẹ́ ẹlẹ́rìí léhun lórí pé ìtọ́kùnrin yìí tó wí ń pa òun kìí ṣe bẹ́ẹ̀ o, yóò bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́rin, yóò àfi ìpèsè karùn-ún. Ìpè tó wá jẹ́ pé ọkùnrin bá sọ òdodo lórí tí ó wí sóhun, kí ìbínú Ọlọ́run ṣẹlẹ̀ sóhun. Tó bá ti wá ṣe léyìí, tọkùnrin ṣe tó ṣe yìí, tóbìnrin náà ṣe tó ṣe yìí, wọ́n wà tún wọn kánú ṣẹ̀ríà Islam. Ọmọ yìí kìí sọ ọmọ bàbá mọ́ ó ti yọmọ kú pẹ̀lú èpè tọ̀sẹ̀ yìí báyìí lọ. Ìyàwó yìí, ọmọ yìí ọmọ ìjọmọ rẹ̀, kò sì lè jẹ́, wọn ò ní fẹ́ra wọn mọ́ láyé, wọ́n ti fi lẹ́àn ìfẹ́rẹ́ ẹni ṣépè, wọ́n ti fi túra wọn ká, wọ́n ti fi yára kú ní ibi ilé ìjókòó àti ìyàwó fúnra ẹni. Ètà mọ̀nú ṣẹ̀ríà Islam ni o, ètí Ànábì sallallahu alaihi wasallam tó ṣàlàyé ẹ̀ fún wa pé bá ti máa ṣe ní tẹ́lẹ̀ Kùránì gbé kalẹ̀ fún wa bá ń lọ. Tó bá jẹ́ wípé nǹkan kan mìíràn wà ń bẹ tó jẹ́ wípé yóò wúlò ní ṣẹ̀ríà Islam bá gbé kalẹ̀ fún wa bẹ́ẹ̀, àmọ́ kò sọ fún wa ju pé eléyìí báyìí náà rí o. Láyé Ànábì sallallahu alaihi wasallam, wọ́n rí ẹni tó jẹ́ pé ó ṣe ìwà àbàjẹ́ ní tí wọ́n wí wípé lámọ́ ní ṣe ìbàjẹ́, ó sì wà bàjẹ́ tí wọ́n wí tí wọ́n sì ṣerú ń táa wí yìí, ọparí tí wọ́n ṣe lásán náà nù. Wọ́n sì ṣàlàyé yẹ pé ẹnìkan ó ní ọmọ kan ó bímọ tí wọ́n sì sọ pé ọmọ yìí ọjọ́ ẹni yìí, àbí ìsàsá sọ pé ẹni tí wọ́n bí fún náà ni bàbá rẹ̀, tó di pọ́ sọ fún wa wípé alwalad lilfirash walil'ahir alhajar, ẹni tó bá jọ́kọ èèyàn
téèyàn wà lábẹ́ rẹ̀ lọ́lọ́mọ téèyàn bá bí tí ó bá ti sọ pé kì í sọmọ àwọn tọ́jú pé nìkan sọ pé ọmọ yìí òun fún obìnrin lóyún lóun tó fi bímọ fóun ló fi bímọ yìí kò ní nǹkan tí ó jẹ́ ju pé ó dáràn ìjìyà pé ó ṣe zìnà lọ wọ́n lè lóko tí ẹ̀ bá ní àmọ́ ọmọ yìí nǹkan ẹni tó lọ́mọ ni ẹni tó lọ́mọ lẹni tí obìnrin ń bẹ lọ́dọ̀ rẹ̀ lábẹ́ rẹ̀ eléyìí ni ọ̀nà tí wọ́n fi máa yọ ọmọ kúrò nínú mọ̀lẹ́bí kì í ṣe DNA nínú ṣẹ̀ríà Ìsìláàmù o nítorí pé àwọn míì gan sọ pé DNA yìí kò kúrò níbi nǹkan àṣẹ̀rí tó jẹ́ wípé kò dáni lójú dójú ẹ̀ torí pé mistake lè ṣẹlẹ̀ ńbẹ̀ tó ti ṣe pé mistake lè ṣẹlẹ̀ ńbẹ̀ ká wá gbóǹbi tí ó jẹ́ ìpìlẹ̀ tí ṣẹ̀ríà Ìsìláàmù gbé kalẹ̀ fún wa eléyìí ó lóore jù pé yóò lọ bọ́ síbi nǹkan tó jẹ́ pé ó lè má ṣe bẹ́ẹ̀ ó lè má ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó lè jẹ́ pé tí àbájáde tí ó mú wá ó lè jẹ́ pé ó lè má lọ bẹ́ẹ̀ ó lè jẹ́ pé àwọn ẹni sọ wípé ìta lè dìmú níbi abala ni pé kíyàn mọ́ lò fún àti yọnu ẹni kò ń bi mọ̀lẹ́bí ṣùgbọ́n bí tọ́jọ́ mọ́ àti fi rinlẹ̀ pé lámarín mọ̀lẹ́bí ó ní bàtà pẹ̀lú lámarín wọ́n sọ pé lè yí òsì tó burú ń bẹ̀ níbi tí wọ́n ní bùkátà sí lápèjúwe bíi kí àwọn bí ọmọ ní hospital káwọn ọmọ pọ̀ wọ́n dàrú wọ́n mọ̀ pé talọmọ eléyìí wọ́n lè lo DNA láti mọ ẹni tí ó ní bàtà pẹ̀lú ọmọ yìí báyìí lọ eléyìí wọ́n ní kò sí tó burú ń bẹ̀ bákan náà kí ìṣẹ̀lẹ̀ ó ṣẹlẹ̀ láàyè kan kọ́ lọ́mọdé ká rógun o kí ogun ó ṣẹlẹ̀ láàyè kan kí wọ́n á mọ̀ mọ́ ta àwọn òwò ní ẹni àwọn òkú yìí kí wọ́n á lo DNA láti fi mọ ibi tí wọ́n ní bàtà mọ́ lẹ́yìn náà wọ́n lè lò fún kò sí tó burú ń bẹ̀ bá ń lọ àmọ́ láti yọ ọyàn kún bí ìbátan pẹ̀lú ọkùnrin kan èyí tó yí ó lọ nínú ṣẹ̀ríà Ìsìláàmù wọn lè tí a kà sáájú lọ kí ọlọ́wà kó sí àánú ẹnìkọ̀ọ̀kan wa kí ló ṣe àlékún ìtọ́sọ́nà fún ẹnìkọ̀ọ̀kan wa kí wọ́n jẹ́ kí á rí wàhálà kí wọ́n jẹ́ kí á rí dààmú Allahumma salli ala Muhammadin wa sallim.